ta ti rí nínú àlùkùránì pé làkún dínú kún wálé ẹ̀dín ẹ ṣe ẹ̀sìn yín kémi náà ṣe tèmi. Kí ló dé ta tún wá ń rí nínú the same àlùkùránì yẹn pé ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti ṣe mùsùlùmí o, tí Allah ń sọ fún Muhammadu pé àwọn tó bá ti ṣe mùsùlùmí níbikíbi tó bá ti rí wọn ò ṣe ni kó pa wọn, lẹ́yìn tó ti sọ fún wọn pé kólúkálùkù di ẹ̀sìn ẹ̀ mú. Ẹ bá wa ṣàlàyé yẹn sá. So ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín pẹ̀lú ìtọ́tí ní Allahu Ta'ala kan ní lakum dinukum waliya din, tó ń kálukú di ẹ̀sìn ẹ̀ mú tí ayé ẹ̀yin náà di ẹ̀sìn yín mú. And pẹ̀lú àwọn wádìí tẹ́ ti wádìí ẹ̀yin náà ti wádìí síwájú tẹ́lẹ̀ sí mi pé ẹ ti wá àwọn tafsir Qur'an kọ́ àti tẹ́tí fẹ́ wo tafsir Qur'an lakum dinukum suratul kafirun ti ẹ̀ ń kà wọ́n. Tẹ́ bá wo tafsir Qur'an rẹ̀ tẹ́yin náà ṣe wádìí yín dáadáa, ẹ mọ̀ pé ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ ní àyà ń fi wá àti àyà lẹ́kejì ẹ dárúkọ, àbí tẹ́ bá lọ tafsir rẹ̀ ó ní ìdí tó náà fi wá. So kejì pé àyà kan takò àwọn ọ̀nà Qur'an, ìdí kọ̀ọ̀kan wà fún gbogbo tó fi sọ̀kalẹ̀. Bàbá mi ó dà pé ẹ understand question tí mo béèrè. Nǹkan tí mo ń try láti sọ fún yín pé ní ẹni sùúrù máa mute fún yín sí nǹkan lè sọ̀rọ̀. Ní ilẹ̀ Yorùbá ta wà ń bí báyìí, a ní àwọn irúnmọlẹ̀ wa tó yẹ pé oníkálùkù ìwọ tó bá ń sin Ògún máa sin Ògún ẹ̀, ìwọ tó bá ń sin Èṣù máa sin Èṣù ẹ̀, ìwọ tó bá ń sin Ṣàngó, ìwọ tó bá ń sin Ọ̀ṣun, olúkálùkù wọ́n ń ṣe, kò dẹ̀ sí wàhálà. Ẹni tó ń bọ Ògún ní ẹ̀sìn ẹni tó bá ń bọ Ògún abẹ́ni tó ń bọ Èṣù, everybody ló ní kan tó kálùkù gbójúlé pé òkè o kan tóun fẹ́ máa wúre nídìí ẹ̀ lélẹ́yìí. Èmi sì yìn ọmọ Ògún ni mí, tí n bá rí ọmọ Èṣù à ń bọ Èṣù lọ́dọ̀ wa náà. Now bára wa jà, ṣé ń bá kan tí mò ń sọ yẹn ṣé ń bá kan tí mò ń sọ yẹn bára wa jà. Ẹni tó ń ṣe Ògún kò lè sọ, ẹni tó ń bọ Ògún kò lè sọ pé òun máa bá ẹni tó ń bọ Èṣù jà torí kò bá òun bọ Ògún. Ṣùgbọ́n a wá rí nínú Àlùkùránì pé ìwọ tí ò bá ti ṣe Ìsìláàmù ṣe ni kí Muhammadu kó lọ máa pa wọ́n. Tó dẹ̀ jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò sí nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀. Ìgbà tó mú ẹ̀sìn yẹn wá fún wa la wá rí pé ìwọ tó bá ti bá mi ṣe ẹ̀sìn Islam mi ò ṣe ni kó máa pa ẹ́. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Tí ó bójú mu. Okay, ẹ ṣe lè ṣe favour kan fún mi. Ẹ dáhùn question kí n tó ṣe favour fún yín, ẹ ń kàn dáhùn question mi. Tani mo ń bọ̀ àjọ. Ẹ jọ̀ọ́ gbogbo ilé káfà wa tó ṣetán, ẹ jọ̀ọ́ ẹ follow mi ẹ jọ̀ọ́. Big Joe ló ń sọ̀rọ̀, èmi ni mo ti gba oyè Alugoraba Sheikh obìnrin. Ẹ ṣé gan. Àáfà àwọn Hamad dúró dè yín o. Okay, I'm back now. So àyà tí ẹ̀kọ́ ká tẹ́bákà láti bẹ̀rẹ̀ ó ní qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum a'buduna ma a'budu. So ìkankan ní bá lókè láti qul ya, àwọn kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ àwọn kèfèrí ní sọ fún Ànábì nígbà wọn pé qul ya ayyuhal kafirun ẹ̀yin kèfèrí ẹ dákun ń bọ̀. Èmi lè bá yín tu qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum. Àfà ti sá lọ. Ẹ tẹ́ ń bá sọ̀rọ̀ ti lọ àmẹ́lẹ̀ ó ti bọ́lẹ̀. La ilaha illallah Muhammadur Rasulullah. Wọ́n dẹ̀ máa sọ fún wa gbà yẹn pé laqad kanat fi Rasulillahi uswatun hasanah. Àwòkọ́ṣe dáadáa ń bẹ lára Ànábì. Kò sí àwòkọ́ṣe dáadáa kankan lára Ànábì. Ẹ tí kì í gbé yín wọlé ẹjọ́. Ẹjọ́ kò kì í wọlé ẹlẹ́ẹ̀ dá padà. Ó ní kò sí kí lára Ànábì.
nǹkan tó máa ń sọ nǹkan tó máa ń tán fi kọ́ wa nìyẹn pé laqad khanat fi rasulillahi uswatul hasanah àwòkọ́ṣe dáadáa ń bẹ lára ànábì ká máa tẹ̀lé. Ìgbà táwa náà padà bá àmọ́ kò síwà rere kan lọ́wọ́ ànábì àfi wá pààyàn. Tànábì bá wá tó bá jẹ́ ẹ́rà yìí ní ànábì wá sáyé, ó máa ṣe ẹ̀wọ̀n débi tó jẹ́ pé wọ́n máa kàn wọ́n ráìsì, wọ́n máa kàn wọ́n ẹ̀wà kóńgò kan fún un, wọ́n á ní kó máa ka ẹyọ kan oṣù kan, ẹ̀wà grain kan oṣù kan, wọ́n á ní kó kà, ibẹ̀ ló máa kú sí. Tó bá tún kú tán, òkú ẹ̀ máa tún ṣẹ̀wọ̀n, wọ́n máa ṣe ní glaive ẹ̀ ni tó máa ṣẹ̀wọ̀n ẹ̀yẹn pé ọ̀daràn ni. ẹ má bí ṣé mo lè sọ̀rọ̀ báyìí. Ẹ gbóhùn sókè bàbá mi. ok oníkan tó fẹ́ pàkíyèsí ń sì tí àwọn ọmọ ẹrú yẹn bá ti wọlé tí wọ́n bá ti ń bèèrè lọ́wọ́ pé kọ́ńsàn kan dáadáa márùn-ún tí Muhammadu ṣe tí wọ́n bá ti ń sọ báyẹn ó jẹ́ kí ẹ kọ́ mú báyìí rò ẹ máa bá ṣe ń sọ ẹ máa kọ́lẹ̀ ṣe ẹ máa reply one by one after the other pé ok ṣé ìgbà tí Muhammadu tó wá kó tó dé ṣé Yorùbá kò ní kan báyìí ẹ kàn dé ẹmu ẹ fún ẹ tún mú nọ́mbà 2 náà ẹ tún sọ fún pé ṣé ìgbà tí Muhammadu tó kí ẹ̀sìn Islam tó dé ṣé nǹkan báyìí sílẹ̀ Yorùbá kó báyìí ẹ tún kàn dé ẹmu ẹ fún ṣe get so that next time tèmi bá tún wá again tó bá bí kí ni Muhammadu mú wa àti sọ́gun ṣẹ̀gan ó máa ní lára ṣe kí ni kò ní mọ̀kàn tó máa sọ mọ́ again á ti mọ̀ pé ẹni tó ń bá sọ ọ máa kàn dé ẹmu ẹ fóun ṣe get nǹkan tó kọ fẹ́ sọ nìyẹn. Nti wọ́n máa bìlì pé tó máa ti lọ báyẹn wọ́n máa bìlì bẹ́ni pé àwọn tí nìkan sọ ṣẹ̀gẹ̀t kọ́kọ́ ìdìpọ̀ bọ́ọ̀lẹ̀. Kọ̀ọ̀kan tó ní àwọn àfáàní wọ́n á fẹ́ sọ̀rọ̀ ẹ máa fẹ́ gáìdì Allah ní bíbáyé àti Muhammadu. Now wọ́n sọ ń bíbáyé sí pé ẹni tó bá ti ṣe Islam mọ́ fakhuzuhum waqtuluhum tó bá fẹ́ tu wọ́n á ní pé ẹ mú wọn ẹ bá wọn jà ni pé Allah sọ pé kẹ́ pa wọ́n. Now ẹ máa tẹ̀yàn fẹ́ jà fakhuzuhum mo ti kọ́kọ́ mú mo ti arrest ẹ̀ mo ti ní superiority over ẹni yẹn kò sí kọ́tẹ́ nìyẹn fẹ́ ṣe mọ́. Tó bá jẹ́ pé ṣe lọ́kàn gbé nǹkan yẹn wá pé waqtuluhum lẹ́lẹ̀ tú sí pé kẹ́ bá wọn jà ṣùgbọ́n ẹni tẹ́tí kidnap already torí àwọn àfáà yìí wọ́n wá sí báyìí wọ́n máa sọ̀rọ̀ bíi pé àwọn tó tiẹ̀ bá ń sọ̀rọ̀ báyìí bí wà pé àwọn tó dáàsù ló wà ń bí báyìí. Ọlájúwọ̀n jọ kátẹ ní wípé báwọn jà ló wà ń bẹ kí ló fẹ́ báyàn jà tó rọ́ lòun ò ṣe nǹkan tó bá ń ṣe wípé ẹgbẹ́ òkùnkùn ní kinní yẹn mo ní mo fẹ́ ṣèkọ́ tẹ́lẹ̀ mo ní mi ṣe mọ́ kí ló wá bá jáde àbí abánirajà ṣe wá di afaniláṣọ yìí àbí báwo làwọn ìyá wa ṣe máa ń pòwe yẹn báwo ṣe ń pòwe yẹn bàbá mi ẹ yá mi lówe yẹn tó ṣe bí òun nìkan káfani nìkan ya. èwo wá ní tẹ̀dẹ̀ fẹ́ fẹ́ ní ẹlẹ́ni ní òun ò ṣe òdẹ̀ fẹ́ fa tán ẹ̀yà. Because nǹkan tẹ́mi tiẹ̀ kan máa ń rò pé àwọn àfáà yẹn wọ́n á dẹ̀ wá sí báyìí ẹ máa fẹ́ máa guide nǹkan tó ẹ máa fẹ́ máa protect nǹkan tó yẹ kẹ́ protect. Inú Sàbúrà ó wà ń bẹ̀ pé ẹni tí Allah bá ti tú àṣírí ẹ lè tú má bo àṣírí ara ẹ lọ́dọ̀ ẹni tí Allah ti tú àṣírí ẹ sí lọ́dọ̀. Allah ti tú àṣírí Muhammadu ó ti tú àṣírí ara ẹ ń bí báyìí èmi yìí mo ka Sàbúrà Sẹ́wúdínà Dáúdù. Wọ́n sọ báyìí pé fákòzú ok èmi àti Big Joe nísìnyí afẹ́jà mo sọ kọ́ wọ́n yàn kọ́ bá mi kidnap ẹ̀ kàn gbé wá sílé mi ṣé mi tí ní superiority over ni ẹni tí mo ti kidnap tí mo ti wà lọ́dọ̀ mi ṣé mo ṣe ń dà ti bàjá ni mi ìbàjá mọ́ nǹkan tó bá wọn mi mo lè ara tó bá wọn mi mo lè fi dà ẹ dẹ̀ máa sọ ọ̀rọ̀ ẹ máa sọ pé ẹ̀kan tó sọ ń báyìí pé wọ́n ní kán mú kán bàjá ni báwo tiẹ̀ ní àṣẹ̀sìn báwo ló ṣe fọ́ apé ká máa bára wa jà lẹ́yìn tó sọ pé làkún dínú kún wà lè yẹ̀dín tí wọ́n lè dé báyìí wọ́n sọ pé àdìsó pé àyà yẹn ojú ogun ló ti sọ̀kalẹ̀ ṣé ojú ogun ni Muhammadu ti ráyè gbà ló ti gbà wáàyí wá. ìkòkò ọbẹ̀ ni wọ́n gbọ́dọ̀ bàjẹ́ ìkòkò ọbẹ̀ wọn nìyẹn tẹ́lọ̀ ṣe ń gáìdì ẹ̀. bèbí ti ṣẹ́jú wéyà ẹ̀bẹ̀ búrúgà báyẹn sí ẹ̀bẹ̀ ló ń gbọ́ ẹ̀bẹ̀ ló ń wò
Ó ti spread everywhere. ṣe rí nǹkan tí ẹ̀sìn yẹn tí ó fi like tó báyàn nínú jẹ́ ni wípé wàá máa rí the thinking àwọn èèyàn wàá lè ronú bíi normal human being wọ́n wá ń ronú bíi ajá àbí ajá gan ń lò ọpọlọ jù àwọn ẹlòmíì tó bá ń sọ̀rọ̀ ẹ máa wo kí ni wọ́n tẹ béèrè lọ́wọ́ àáfàá tó gòkè tó ní pé tí ìyá àwọn ò bá ṣe ẹ̀sìn ìsìláàmù òun lè kọ́ àkànbí olóbọ lè ṣì ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ìyá ẹ̀ mà ní tó bí ẹ tó fún ẹ lọ́mú tó ṣe gbogbo ẹ̀ wípé ṣebí ìyá ẹ̀ ló kọ́kọ́ mọ̀ kó tó di pé o mọ̀ Allah ó ní yẹn tó bá ti tẹ̀lé Allah pé wàá pátì like no ẹ̀sìn yẹn fáírọ̀sì ni o a dẹ̀ máa yọ fáírọ̀sì a máa yọ bíi jìgá wọ́n ṣe máa ń yọ jìgá yẹn la máa yọ tá a máa sún níná tá Allah bá padà gbọ́ tó bá padà gbọ́ yo kọ́ tó pé tán gan á sá 440 àti ànábì tó bá ti gbọ́ yo tó ti pé yorùbá yẹn tán á sáré kàbàkàbà. Muhammadu yẹn tó bá jẹ́ táìmù ló wá sáyé tó Muhammadu burúkú yẹn tó bá jẹ́ àsìkò tó wá sáyé lélẹ̀ tó bá ṣàyè àṣẹyẹ ìkànnì méjì ló máa ṣe apààyàn ni ọ̀daràn burúkú ni tó bá ṣàyè àṣẹyẹ kó tiẹ̀ lè ṣàlóyè àgọ́tọ̀ hàn lórí àwọn ọ̀jà. ṣẹ́rí tá bá máa ní ká tún gbé ìgbésí ayé Muhammadu sí àwọn yẹn gan wọ́n ń ṣe press up lẹ́gbẹ̀ẹ́ ànábì ni ànábì máa ya wèrè ànábì àgẹ̀ṣìnkú léèyàn tó dóòkú tán á sáré kàbàkàbà. Muhammadu yẹn tó bá jẹ́ táìmù ló wá sáyé tó Muhammadu burúkú yẹn tó bá jẹ́ àsìkò tó wá sáyé lélẹ̀ tó bá ṣàyè àṣẹyẹ ìkànnì méjì ló máa ṣe apààyàn ni ọ̀daràn burúkú ni tó bá ṣàyè àṣẹyẹ kó tiẹ̀ lè ṣàlóyè àgọ́tọ̀ hàn lórí àwọn ọ̀jà. ṣẹ́rí tá bá máa ní ká tún gbé ìgbésí ayé Muhammadu sí àwọn yẹn gan wọ́n ń ṣe press up lẹ́gbẹ̀ẹ́ ànábì ni ànábì máa ya wèrè ànábì àgẹ̀ṣìnkú léèyàn tó dóòkú òkú ẹjọ báwo ló ṣe rí friction láti máa wọlé jáde like it's so disgusting báwo ló ṣe rí friction láti máa wọlé jáde olóyè burúkú ni ànábì tó bá máa ṣẹ́ẹ̀kì máa yẹn ó ní sickness bóyá kinní ẹ̀ tó bá ti le kò ní control ìwò tó bá èèyàn kan náà làwọn méjèèjì tẹ bá rí èrè ṣìgìdì àlá yẹn ẹ ṣáà rí bí òkú ẹ ṣe rí bẹ́ẹ̀ náà ló kó Muhammadu ṣe rí ṣe lórí gbọrọ bíi propeller daf ẹni tó bá ti ní okó òṣì bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tí ò ní fi dó àfi bíi propeller. kò ní dáa fún ànábì máa ṣòfò ni ayé ànábì máa bàjẹ́ àkútúkú àṣẹ wà Allah máa pasán ayé ni ẹ̀yin ọ̀dẹ̀ òpònú èmi ni wọ́n bá wí ẹ bá mi gbá ànábì ṣépè dáadáa kó tá lára ànábì máa pasán ayé ni olórí burúkú ajípátá pupa olè bìrìndì ọ̀kẹ́ agẹṣinkólé ànábì tó ń fẹ̀yìn ẹ̀tì àgbà tó ń já síbòwò mọ sọlẹ̀ lásán ló pa odidi ànábì wọn ló jẹ́ di kí náà pé lẹ́ẹ̀kan yẹn wọ́n ní the good man be the best man in the world òun tún ni fake prophet in the world ànábì kò ní dáa fún ànábì máa pasán ayé ni. bàbá olówó èkó ń bẹ ń bí o ẹ bá wa gbé big Basọ̀run ìjayà Allah ẹ bá wa gbé tán á sáré kàbàkàbà. Muhammadu yẹn tó bá jẹ́ táìmù ló wá sáyé tó Muhammadu burúkú yẹn tó bá jẹ́ àsìkò tó wá sáyé lélẹ̀ tó bá ṣàyè àṣẹyẹ ìkànnì méjì ló máa ṣe apààyàn ni ọ̀daràn burúkú ni tó bá ṣàyè àṣẹyẹ kó tiẹ̀ lè ṣàlóyè àgọ́tọ̀ hàn lórí àwọn ọ̀jà. ṣẹ́rí tá bá máa ní ká tún gbé ìgbésí ayé Muhammadu sí àwọn yẹn gan wọ́n ń ṣe press up lẹ́gbẹ̀ẹ́ ànábì ni ànábì máa ya wèrè ànábì àgẹ̀ṣìnkú léèyàn tó dóòkú òkú
ẹjọ́ báwo ló ṣe rí friction láti máa wọlé jáde like it's so disgusting báwo ló ṣe rí friction láti máa wọlé jáde olórí burúkú ni ànábì tó bá máa ṣẹ́ẹ̀kì máa yẹn ó ní sickness bóyá kinní ẹ̀ tó bá ti le kò ní control ìwò tó bá èèyàn láti rí kan náà láti làwọn bọ̀. méjèèjì tẹ bá rí èrè ṣìgìdì àlá yẹn ẹ ṣáà rí bí òkú ẹ ṣe rí bẹ́ẹ̀ náà ló kó muhammadu ṣe rí ṣe lórí gbọrọ bíi propeller daf ẹni tó bá ti ní oko òṣì bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tí ò ní fi dó àfi bíi propeller. kò ní dáa fún ànábì máa ṣòfò ni ayé ànábì máa bàjẹ́ àkútúkú àṣẹ wà. lọ́nà ọ̀run àlá máa pasán ayé ni ẹ̀yin ọ̀dẹ̀ òpònú èmi ni wọ́n bá wí ẹ bá mi gbá ànábì ṣépè dáadáa kó tá lára ànábì máa pasán ayé ni olórí burúkú ajípátá pupa olè bìrìndì ọ̀kẹ́ agẹṣinkólé ànábì tán fẹ̀yìn ẹ̀ tí àgbà tán já síbòwò mọ sọlẹ̀ lásán ló pa odidi ànábì wọn ló jẹ́ the kí náà pè lẹ́ẹ̀kan yẹn wọ́n ní the good man àbí the best man in the world òun tún ni fake prophet in the world ànábì ni kò ní dáa fún ànábì máa pasán ayé ni. bàbá olówó èkó ń bẹ ń bí o ẹ bá wa gbé big Basọ̀run ìjayà àlà ẹ bá wa gbé tán á sáré kàbàkàbà. muhammadu yẹn tó bá jẹ́ táìmù yìí ló wá sáyé muhammadu burúkú yẹn tó bá jẹ́ àsìkò tó wá sáyé lélẹ̀ tó bá ṣàyè àṣẹyẹ ìkànnì méjì ló máa ṣe apààyàn ni ọ̀daràn burúkú ni tó bá ṣàyè àṣẹyẹ kó tiẹ̀ lè ṣàlóyè àgọ́tọ̀ hàn lórí àwọn ọ̀jà. ṣẹ́rí tá bá máa ní ká tún gbé ìgbésí ayé muhammadu sí àwọn yẹn gan wọ́n ń ṣe press up lẹ́gbẹ̀ẹ́ ànábì ni ànábì máa ya wèrè ànábì àgẹ̀ṣinkúlé èèyàn tó dóòkú òkú ẹjọ́ báwo ló ṣe rí friction láti máa wọlé jáde like it's so disgusting báwo ló ṣe rí friction láti máa wọlé jáde olórí burúkú ni ànábì tó bá máa ṣẹ́ẹ̀kì máa yẹn ó ní sickness bóyá kinní ẹ̀ tó bá ti le kò ní control ìwò tó bá láti rí láti bọ̀. èèyàn kan náà làwọn méjèèjì tẹ bá rí èrè ṣìgìdì àlá yẹn ẹ ṣáà rí bí òkú ẹ ṣe rí bẹ́ẹ̀ náà ló kó muhammadu ṣe rí ṣe lórí gbọrọ bíi propeller daf ẹni tó bá ti ní oko òṣì bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tí ò ní fi dó àfi bíi propeller. kò ní dáa fún ànábì máa ṣòfò ni ayé ànábì máa bàjẹ́ àkútúkú àṣẹ wà. lọ́nà ọ̀run àlá máa pasán ayé ni ẹ̀yin ọ̀dẹ̀ òpònú èmi ni wọ́n bá wí ẹ bá mi gbá ànábì ṣépè dáadáa kó tá lára ànábì máa pasán ayé ni olórí burúkú ajípátá pupa olè bìrìndì ọ̀kẹ́ agẹṣinkólé ànábì tán fẹ̀yìn ẹ̀ tí àgbà tán já síbòwò mọ sọlẹ̀ lásán ló pa odidi ànábì wọn ló jẹ́ the kí náà pè lẹ́ẹ̀kan yẹn wọ́n ní the good man àbí the best man in the world òun tún ni fake prophet in the world ànábì ni kò ní dáa fún ànábì máa pasán ayé ni. bàbá olówó èkó ń bẹ ń bí o ẹ bá wa gbé big Basọ̀run ìjayà àlà ẹ bá wa gbé tán á sáré kàbàkàbà. muhammadu yẹn tó bá jẹ́ táìmù yìí ló wá sáyé muhammadu burúkú yẹn tó bá jẹ́ àsìkò tó wá sáyé lélẹ̀ tó bá ṣàyè àṣẹyẹ ìkànnì méjì ló máa ṣe apààyàn ni ọ̀daràn burúkú ni tó bá ṣàyè àṣẹyẹ kó tiẹ̀ lè ṣàlóyè àgọ́tọ̀ hàn lórí àwọn ọ̀jà. ṣẹ́rí tá bá máa ní ká tún gbé ìgbésí ayé muhammadu sí àwọn yẹn
àwọn yẹn gan wọ́n ń ṣe press up lẹ́gbẹ̀ẹ́ ànábì ni mà ànábì máa ya wèrè ànábì àgẹ̀ṣìnkúlé èèyàn tó dó òkú ẹjọ́ báwo ló ṣe rí friction láti máa wọlé jáde like it's so disgusting báwo ló ṣe rí friction láti máa wọlé jáde olóyè burúkú ni ànábì tó bá máa ṣẹ́ẹ̀kì máa yẹn ó ní sickness bóyá kinní ẹ̀ tó bá ti le kò ní control ìwò tó bá èèyàn ṣàtìrí kan náà láti làwọn gbọ́. méjèèjì tẹ bá rí èrè ṣìgìdì àlá yẹn ẹ ṣáà rí bí òkú ẹ ṣe rí bẹ́ẹ̀ náà ló kó Muhammadu ṣe rí ṣe lórí gbọrọ bíi propeller daf ẹni tó bá ti ní okó òṣì bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tí ò ní fi dó àfi bíi propeller. kò ní dáa fún ànábì máa ṣòfò ni ayé ànábì máa bàjẹ́ àkútúkú àṣẹ wà lọ́nà ọ̀run àlá máa pasán ayé ni ẹ̀yin ọ̀dẹ̀ òpònú èmi ni wọ́n bá wí ẹ bá mi gbá ànábì ṣépè dáadáa kó tá lára ànábì máa pasán ayé ni olórí burúkú ajípátá pupa olè bìrìndì ọ̀kẹ́ agẹṣinkólé ànábì tán fẹ̀yìn ẹ̀ tí àgbà tán já síbòwò mo sọ ọ́ lẹ̀ lásán ló pa odidi ànábì wọ́n ló jẹ́ di kí náà pé lẹ́ẹ̀kan yẹn wọ́n ní the good man àbí the best man in the world òun tún ni fake prophet in the world ànábì ni kò ní dáa fún ànábì máa pasán ayé ni. bàbá olówó èkó ń bẹ ń bí o ẹ bá wa gbé big Bashorun ìjayà Allah ẹ bá wa gbé tán á sáré kàbàkàbà. Muhammadu yẹn tó bá jẹ́ táìmù yìí ló wá sáyé tó Muhammadu burúkú yẹn tó bá jẹ́ àsìkò tó wá sáyé lélẹ̀ tó bá ṣàyè àṣẹyẹ ìkànnì méjì ló máa ṣe apààyàn ni ọ̀daràn burúkú ni tó bá ṣàyè àṣẹyẹ kó tiẹ̀ lè ṣàlórí àgọ́tàn àwọn lórí àwọn ọ̀jà. ṣẹ́rí tábà máa ní ká tún gbé ìgbésí ayé Muhammadu sí àwọn yẹn gan wọ́n ń ṣe press up lẹ́gbẹ̀ẹ́ ànábì ni mà ànábì máa ya wèrè ànábì àgẹ̀ṣìnkúlé èèyàn tó dó òkú ẹjọ́ báwo ló ṣe rí friction láti máa wọlé jáde like it's so disgusting báwo ló ṣe rí friction láti máa wọlé jáde olóyè burúkú ni ànábì tó bá máa ṣẹ́ẹ̀kì máa yẹn ó ní sickness bóyá kinní ẹ̀ tó bá ti le kò ní control ìwò tó bá ṣàtìrí èèyàn kan náà làwọn gbọ́. méjèèjì tẹ bá rí èrè ṣìgìdì àlá yẹn ẹ ṣáà rí bí òkú ẹ ṣe rí bẹ́ẹ̀ náà ló kó Muhammadu ṣe rí ṣe lórí gbọrọ bíi propeller daf ẹni tó bá ti ní okó òṣì bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tí ò ní fi dó àfi bíi propeller. kò ní dáa fún ànábì máa ṣòfò ni ayé ànábì máa bàjẹ́ àkútúkú àṣẹ wà lọ́nà ọ̀run àlá máa pasán ayé ni ẹ̀yin ọ̀dẹ̀ òpònú èmi ni wọ́n bá wí ẹ bá mi gbá ànábì ṣépè dáadáa kó tá lára ànábì máa pasán ayé ni olórí burúkú ajípátá pupa olè bìrìndì ọ̀kẹ́ agẹṣinkólé ànábì tán fẹ̀yìn ẹ̀ tí àgbà tán já síbòwò mo sọ ọ́ lẹ̀ lásán ló pa odidi ànábì wọ́n ló jẹ́ di kí náà pé lẹ́ẹ̀kan yẹn wọ́n ní the good man àbí the best man in the world òun tún ni fake prophet in the world ànábì ni kò ní dáa fún ànábì máa pasán ayé ni. bàbá olówó èkó ń bẹ ń bí o ẹ bá wa gbé big Bashorun ìjayà Allah ẹ bá wa gbé